ọba àjíkí ọba àjíkí ọba afẹ́nifẹ́re ọba àjọ àpẹ agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alẹ́gbẹ̀lọ́lá ní ìlẹ́yẹ ọgbọ̀gbà tí gba ará àdúgbò abọ̀ ọgbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìbà ọba alèwí lè ṣe ọba lè ṣe lèwí ọba tí kì í kú tí kì í tí àìdíbàjẹ́ alásọtẹ́lẹ̀ ohun gbogbo ìbà rẹ o. A ṣe fídíò kan lọ láìpẹ́ yìí tá a pè ní asọ̀rọ̀ ń pa arúmọlẹ̀ àfihànnàná nípa àṣà àtẹ̀sìn ilẹ̀ Yorùbá àwa mẹ́nubà nǹkan tí wọ́n ń pè ní irúmọlẹ̀ ń bẹ ọ̀pọ̀lọpọ̀ wọn ò bá gbọ́ yé irúmọlẹ̀ dáadáa a rí nínú àwọn èèyàn tó kọ síbi abala àríwísí tí wọ́n jẹ́ mọ́ yé wa pé irúmọlẹ̀ wọ́n fi ń wé àlùjànnú wọ́n fi ń wé iwin ọ̀rọ̀ ọ̀tọ̀ làwọn ọ̀tọ̀ níṣẹ́ táwọn náà ń ṣe ọ̀tọ̀ ní irúmọlẹ̀ gbogbo kínní ni ò yé àwọn èèyàn sí tán máa ń ṣìgbé síra wọn tá a bá ń sọ̀rọ̀ irúmọlẹ̀ ọ̀lùmíyàn rò pé ọ̀rọ̀ àwọn iwin là ń sọ àbí ọ̀rọ̀ núgi rárá o ó yàtọ̀ síra wọn ṣé tó kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni irúmọlẹ̀ kì í gbé núgi kì í sì wọ́n yìí sì gbé wọ́n yìí ṣe tẹ́rù mọ bàyí tí wọ́n yàtọ̀ sí tí wọ́n look deformed àwọn yàtọ̀ sí àwọn ẹ̀yà yẹn ẹ̀yà wọn tó máa ń look deformed ní àwọn iwin àwọn ọ̀rọ̀ núgi ṣùgbọ́n tí wọ́n pè ní irúmọlẹ̀ àwọn ìránṣẹ́ Elédùmarè kan ni tó jẹ́ pé láàrin ìṣẹ́jú àyà ni wọ́n fi máa jíṣẹ́ nírin wọn àwọn náà wà láàfin agbẹdẹ méjì ayé òun ọ̀run tẹ́bá gbọ́ tí wọ́n sọ pé nígbà tó dé etí òkun tó dé làméjì ọ̀sà tó dé agbẹdẹ méjì ayé tó dé ìkóríta mẹ́ta ọ̀sà àlà tẹ́bá ti ń gbọ́ àwọn èdè yẹn àwọn irúmọlẹ̀ ni wọ́n ń bá wí àwọn ààyè tí wọ́n ti máa ń sábà dúró nìyẹn láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ pa àwọn sì nìyí kì í ṣe ẹ̀mí téèyàn máa rí ni ẹ̀mí tí máa darapọ̀ máwọn èèyàn ni ìgbà mi máa wọ àwọn kò sínú ẹranko láti bá ọ sọ̀rọ̀ ìgbà mi wọ́n kó sínú ẹja ìgbà mìíràn wọ́n á máa kó sínú èèyàn láti bá èèyàn sọ̀rọ̀ fọ́ọ̀mù tó bá wù wọ́n náà máa ń gbà wá ní tiwọn ṣùgbọ́n ẹ lè dáhùn mọ̀ pé ẹni tí ń lọ yìí ṣé ẹ mọ̀ pé irúmọlẹ̀ ní lọ ẹ lè mọ̀ àwọn yàtọ̀ wọ́n yàtọ̀ gédégbé so mo kàn ní kí n málàyé yẹn wá nítorí àwọn tí wọ́n ń ṣìgbé síra wọn kíkà kan fi kẹ́kọ̀ọ́ tó ìbà lọ́wọ́ àwọn ìyá mi oṣù mọ̀gá àwọn atọ́jọ́ pàtàkì ká ti fòdò róró ọ̀sálàsólò òṣòlò sálà àwọn táwọn ẹnu omi sálàsólò òjijì fìrí wọ́n dé sápò yaró àrò gìrìpá sákò yóò gùn oníbàtẹ́ pèlè mọ̀jà tí bá níjà láì fọwọ́ kan ní ìbà lọ́wọ́ yín àti dìmújẹ èèyàn tẹ́ ẹ bá rí oríkì àwọn ìyá mi tí mo kìlọ̀ yìí náà lẹ́ẹ̀fì mọ̀ pé àwọn ẹ̀mí àìrí ni òjijì fìrí oníbàtẹ́ pèlè mọ̀jà tí bá níjà láì fọwọ́ kan ní ẹni bá gbọ́ Yorùbá dáadáa yóò mọ reason sí pé ẹ̀mí irúmọlẹ̀ ni kì í ṣẹ̀mí ọ̀rọ̀ kì í ṣẹ̀mí àlùjàyíwín ẹ̀mí irúmọlẹ̀ ni ìránṣẹ́ Elédùmarè làwọn náà inú dìpámẹ́ǹtì yẹn láwà iṣẹ́ ribiribi làwọn dẹ̀ ń ṣàkóso tọ́lọ́run kó lé wọn lọ́wọ́ ó pọ̀ rẹpẹtẹ tá a lè tú tán lórí kàní tá a wà yìí ṣùgbọ́n ibi tó bá mọ̀ dé ni torí ẹ̀kọ́ ló nílé ayé tá a wà yìí ẹni tí ò bá kẹ́kọ̀ọ́ yanjú nípa ìrìn àjò ayé ẹ̀kọ́ ayé yàtọ̀ sẹ́kọ̀ọ́ léèwé ẹ̀kọ́ gbogbo a lọ ń kọ́ èèyàn lọ kọ́ sáyẹ́ǹsì òní kó dàbí scientist láéláé a lọ kẹ́kọ̀ọ́ nípa ìlànà
ìmọ̀ ìjìnlẹ̀ kò ní kéèyàn onímọ̀ ìjìnlẹ̀ ọ̀ọ́kàn mọ̀ nípa rẹ̀ ni ṣùgbọ́n ìtàn pè ní ìjìnlẹ̀ gẹ́gẹ́ lè má sí lára rẹ̀ so àwọn ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ kọ̀ọ̀kan ni kì í ṣe ẹ̀kọ́ gbangba Ọlọ́run ní máa fi mọ̀ yàn àtẹ tó bá fẹ́ mọ̀ fúnra rẹ̀ tó bá jókòó pé mo fẹ́ mọ̀ ìdí ìrìn àjò wọ̀nyí ní wàá bọ́ sínú ayé ní mọ̀ wá rìn káàkiri yóò ṣe mọ̀sálábàpàdé rẹ̀ kò sílẹ̀ tó rọrùn láti rí mbẹ́ o tí ẹ̀ka bá sọ fún ọ̀pọ̀ rọrùn ọkàn rí bíntín irọ́ funfun ní ìmọ̀ kì í wá bíntín ìmọ̀ wo ó sì lóòrìn tábà tó kí láàlú ògiri òkú lọ tá a pè ní òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òmò ọ̀bẹ́lẹ́kún òbá dásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣèjẹ́ onímísùnmí láàárọ̀ yẹn sòfò ẹ̀bọ̀ra síjẹ́ látọ̀ pa ẹ̀ mọ̀ rí pé òun náà irúnmọlẹ̀ kan ni tí ì ṣe tí èèyàn máa fojú rí kì í ṣe tí èèyàn máa fojú rí òun náà atẹ́gùn ní ń bá ṣiṣẹ́ ibi táwọn bàbá wa ṣiṣẹ́ lọ́nu tí àwọn ń ṣàlàyé fáwọn èèyàn ẹnìkan wàá tòkè ọ̀hún wá yóò wá máa pe ajá lọ́bọ fún wọn tó ọjọ́ mo nílé irú ẹ̀yin tẹ́ ẹ gbarú àwọn ìrìn àjò wọ̀nyí láàyè ẹ̀yin lẹ dọ́pọlọ yín láàmú kò ní di pé kẹ́nìkan ṣẹ̀ṣẹ̀ lọ́mọ mú nǹkan wá ìtìlé oge gan tó gé ṣe tìlé oge ó tó gé ṣe nǹkan bẹ́lẹ̀ Yorùbá tá a lè mọ̀ tán ibi ọba àmọ̀dé ni ibi tó bá àmọ̀dé ni ìmọ̀ sí ni ibi táwọn bàbá wa bá débẹ̀ ẹ̀ lè mọ̀ tẹ́ bá dá àwọn àyè kan tá a bá bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ lọ́dún nídọ̀ láti ilé ó fi mọ́ ọmọ tí ilé ó mọ̀ sún tí ilé ó mọ̀ ọmọ a mọ̀ sọ lọ ni nínú táwọn bàbá wa ti gbé ilé ayé ìṣe tó ti dánwò láì mọ̀ iye gbà ṣùgbọ́n ìwọ tó bá fẹ́ rí di òdodo àwọn kan gbọ́dọ̀ lóòótọ́ o gbọ́dọ̀ jó lóòótọ́ èèyàn o gbọ́dọ̀ jẹ́ni tó ṣe é fọkàn tán o gbọ́dọ̀ jẹ́ni tí kì í fi gbá kan bọ̀ kan nú lọ́fùmọ́ bá àwọn ìrìn àjò tá à ń sọ ìpàdé tí èèyàn bá jókòó rọ́ kò lè rí tó bá rí yóò sọnù. Mo kàn ní kí n yànnà lórí ibi tá a bọ́rọ̀ dé lórí ọ̀rọ̀ irúnmọlẹ̀ ni kì í ṣe bẹ̀ gángan là ń lọ. Nípa tẹ̀sùn ọ̀dàrà mo ti sọ fún yín rí dáadáa ẹ rí i pé bí Ọ̀rúnmìlà ṣe lè sùn ọ̀dàrà tó gbogbo ìrìn àjò ìgbésí ayé Ọ̀rúnmìlà àti Èṣù kò síbi tí wọ́n bá ìrìn àjò dé tí ìfihàn ti wà pé Ọ̀rúnmìlà wá rí Èṣù báyìí ní gbangba pé òun lẹ́ ń lọ́hùn ṣùgbọ́n bí kì í ṣe wá láwọ̀ ara èèyàn bí kò wá láwọ̀ nǹkan kan tí ò ní mọ̀ pé ó ní tọ́wọ́n mi lọ́dẹ̀ bá dì bọ̀wọ̀ tó bá yá àmì ara ó sọ fọ́ọ̀mùlà pé ṣé kì í ṣe sọ̀dà lọ́dún tì mí. àwọn wá yàtọ̀ sí iwin àbí ọ̀rọ̀ nugi àwọn àlùjànnú a máa kú wọ́n máa ń pẹ́ láyé ṣùgbọ́n wọ́n a máa kú àwọn áńgẹ́lì yìí kú kò síbi tí áńgẹ́lì ti kú so ìdí nìyẹn tágbára bàbá tí wàá fi exist lọ ń tà fi yàtọ̀ sí gbogbo ẹ̀yà yòókù lórí ilẹ̀ nìyẹn àfẹ̀yà tí àjọ tí wọ́n náà bá jọ ọmọ kan máa lo áńgẹ́l lókù ibi tá a ti yàtọ̀ nù púpọ̀ nù àwọn tá a tó légbè tá a bá ṣe papọ̀ àlùjànnú lọ́pọ̀lọpọ̀ wọ́n ń lò gbogbo àwọn òpìdán tẹ̀ ń wò yẹn alálùjànnú ni wọ́n tájọ̀n bá pẹ́ láyé títí kò sálùjànnú tó lè pẹ́ láyé tó lè lo 100,000 years kò sí àwọn ilé tá a ti rí bíi 20,000 bíi 10,000 bíi 80,000 bíi 4,000 àti rí tí wọ́n ti lọ ṣe pé ìwọ tó máa ń lo orúkọ wọn bóyá ń lò wọ́n fún kankan ọ̀kan nípa àwọn nǹkan tẹ̀ ń lò wọ́n fún òṣìṣẹ́ mọ́ ìdí nìyẹn tí Yorùbá ò ṣe gbára lóògùn púpọ̀ náà àwọn oògùn tẹ̀ ń wò tẹ́ bá rí tí ò ṣiṣẹ́ mọ́ yìí tí ń bá ṣiṣẹ́ tó jẹ́ ọ̀rọ̀ rẹ̀ àbí wín tí ń bá lò papọ̀ ó lè ti parí iṣẹ́ kó mọ̀ sí lórí òkè pẹ̀ mọ́ tó tẹ́ bá ń pe orúkọ kínní yẹn kò ní dáhùn nítorí pé púpọ̀ náà àwọn àdúrà táwọn èèyàn máa ń ṣe yẹn náà táwọn ẹlẹ́kẹ́ máa pe orúkọ kínní kan tẹ́ mọ̀ pé tí ò bá ti dáhùn mọ́
sídà kínkínní yẹn ti sípò padà bọ̀ ìwọ tó ń bá ń lo agbára àwọn rúmọlẹ̀ òun ló jẹ́ kí Ifá wà dọ̀la Ifá kì í kú òun làwọn Ifá náà ṣe lágbára tó fi jẹ́ pé kò sẹ́ni tó rí Ifá yẹ̀ wò bí Ifá ṣe rí yẹn ẹ rí i pé àwọn babaláwo máa ń sọ pé kan wọ́n ní Ifá ń gbayé lọ ọ̀gbẹ̀rì ò mọ̀ èyí tí wọ́n rí ká tó mú èdè yẹn jáde wọ́n rí ìjìnlẹ̀ ọ̀rọ̀ ńlá kan ni lórí ọ̀rọ̀ Ifá tí ayé bá lọ ayé ti sún sórí astrology wọ́n ti lọ ń kọ́ astrology lóyìnbó tó bá yá àtòyìnbó astrology àtẹni tó tàtì yín lọ kọ́ astrology yẹn wọ́n ń padà bọ̀ wá sí di Ifá ó ní ìrírí táwa rí káwa tó gbà àwa ti wà nínú astrology káwọn tòní ó tó wọn sáré rẹ̀ káàkiri àti rìn nínú Chinese astrology àti rìn nínú British àwọn Western world astrology àti rìn nínú gbogbo ẹ̀ àti rìn nínú astronomy àti rìn nínú palmistry àti gbogbo àwọn nǹkan wọ̀nyí àrídìí àròkun àrọ́sà rẹ̀ wá ìta wa mọ̀ pé Ifá ju gbogbo wọn lọ ibi tó ti yàtọ̀ nu ibi tí màá bàbá wa ti jẹlẹ̀ jù àwọn bàbá yẹn tíráyò ó yẹ ká máa yìn wọ́n lójoojúmọ́ ni wọ́n gbìyànjú ṣùgbọ́n ìwọ tó bá mọ bó ṣe rí lọ́run sọ pé nàláì tàbí tó yẹ pé nítorí wọ́n yàtọ̀ sí ti ń bẹ́lẹ̀ wọ́n máa rí bí irọ́ oríjọ́ tí wọ́n náà bá tó bá pàdé bó sọ pé orí ẹni ni máa ń mú ní pàdé aláwo rí orí yín ni ẹ máa bẹ̀ kọ́ lọ́n jẹ́ pàdé aláwo rí bí ẹ bá pàdé aláwo rí lẹ́ẹ̀ máa pé nǹkan bẹ̀ olùrọ̀ lẹ́gbọ́lé nìyí nǹkan bẹ̀ o nígbàtọ̀rọ̀ bá kọ̀rọ̀ tí n bá tú pẹ́ẹ́pẹ́ẹ́ tí n bá tú pẹ́ẹ́pẹ́ẹ́ ọ̀rọ̀ lẹ̀ ẹlòmíì yóò fẹ́ wọlé ẹ̀rọ sì máa bà á nǹkan bẹ lábẹ́ ọ̀run ṣùgbọ́n ibi tá à ń lọ́kọ́ nìyẹn bóòrè ilẹ̀ Yorùbá ó ṣe gba ìdáhùndè òun ní ìṣòro tèmi ṣòro gbogbo àwọn nǹkan tá a jogún bá wọn wọ̀nyí kò ní parẹ́ yóò fi wúlò tá a fẹ́ lò fún because ìmọ̀ á nídìí tọ́lọ́run Elédùmarè ṣe máa ń kọ nǹkan sínú ìrìn àjò ẹ̀yà kọ̀ọ̀kan nítorí ọ̀nkọ sínú ilé fáwa nìyẹn tá a bàbá wa ṣiṣẹ́ bá torí ẹ̀ mo ṣe sọ pé gbogbo oko tá a sán lọ àìsàn àjòjì ní nǹkan kan wọ́n kàn fi da Yorùbá láàmú ni wọ́n kàn fi waste ọjọ́ ọ̀la mọ́ wa lọ́wọ́ at the end of the day àwọn ọmọ kéékèèké wá ṣẹ̀ṣẹ̀ ń jáde lénìí wọ́n wá ṣẹ̀ ń polongo rẹ̀ sẹ́yìn àgbàlagbà tẹ̀ gbàgbàkúgbà tọpọlọ ò dúró tì yín láti rò pé n tá a fẹ́ gbà yìí só bá lánàá ní àjò tiwa mú ibi tá a ti kókù ibẹ̀ nìyẹn dèmí bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ sọ ẹlòmíì ò ní kúrò nídìí ẹ̀sìn àjòjì nítorí pé ìtì ara tá a pọ́n lábẹ́ ẹlòmíì ò ní kúrò mbẹ́ nítorí pé ó ti nígbàgbọ́ nù rẹ̀ jù kò rí ọ̀nà àbáyọ o ṣùgbọ́n ìgbàgbọ́ orí mọ̀ sọ fún gẹ́gẹ́ bí ìyá kan tá a gbọ́ láìpẹ́ tí ń sọ̀rọ̀ lórí àwọn kìnìún àwọn ms bàbá ó ní tá a bá sọ fún yẹn nígbà tí wọ́n lalẹ̀ yẹn ó wọná ní àjò yẹn ṣe máa rí ní wọn dẹ́rù bá wọn àwọn gbọ́n wọn kọ́kọ́ kírètì fíẹ̀ sínú ayé yín kí wọ́n tó fẹ̀sìn lé yín lọ́wọ́ n tó fà á nìyẹn tó fi háàdì fún yín láti take a decision wọ́n ti kọ́kọ́ mú ẹrù wá ná pé tọ́ba ti ṣe báyìí tọ́ ṣe báyìí iná lọ́n lọ wọ́n kọ́kọ́ fi iná hàn yín nígbà tá a dẹ̀ ti ń bá ìrìn àjò Elédùmarè bọ̀ nílẹ̀ Yorùbá kò síbi tọ́rọ̀ mi là sí sọ̀rọ̀ ná ẹ̀san nìkan ló sọ pé ẹ̀san bẹ fẹ́ni tó bá ṣe dáadáa ẹ̀san bẹ fẹ́ni tí ò ṣe dáadáa Ọ̀rúnmìlà jẹ́ àmọ̀pọ̀ wà òun ò sọ pé iná yóò ti yàn bọ́nú iná kan wà iná ìlérí ìkan wà iná ìléru ibi iná jahannama àwọn bàbá tiwa ò sọ̀rọ̀ débẹ̀ yẹn àwa ò mọ̀ ń pa ná ń táwa mọ̀ ní pé tọ́ ọ bá ṣe dáadáa ọ̀rọ̀ rẹ̀ ṣe dáadáa gbà àwọn ọmọ rẹ̀ ó rí gbà lókè èèpẹ̀ ntọ́run mi là sọ fáwa nù ibẹ̀ yẹn kọ́ là ń lọ lónìí àyàbá ló gbé wa wọbẹ̀ lórí ọ̀rọ̀ ìdàgbàsókè ilẹ̀ Yorùbá nígbà tí àwọn òyìnbó wá tí wàhálà ilà ìlú wà lórílẹ̀‐èdè yìí ní Nàìjíríà tá a wà yìí tọ̀rọ̀ dọ̀rọ̀ ni pé ẹnìkan wọ́n ní àwọn kìrìsìtẹ́nì ní Boko Haram ń pa àwọn agbésùnmọ̀mí wọ́n dojú kọ ẹ̀sìn kan wọ́n ṣe gbá wọ́n ṣàwo tí rìpọ́ọ̀tì dórí tébù Trump lamẹ́ríkà tí Trump wá yarí wá sí Nàìjà pé láyé irú ẹ̀jọ́ dáṣọ irú ẹ̀ sọ̀rọ̀ mọ́
òun ó fi kíní kan ṣe yín ni ẹ̀ ń pa kìrìsìtẹ́nì tó wá president wa ọlọ́lá jùlọ ààrẹ wa tòní president Bọ́lá Ahmed bàbá Tinubu àwọn náà kiri mọ́lẹ̀ ó da Amẹ́ríkà àwọn ń gbọ́ hùrùhùrù lábẹ́lẹ̀ pé bàbá lọ ń fi owó àbẹ̀tẹ́lẹ̀ bẹ̀ wọ́n allegedly wípé kí wọ́n mọ̀ ṣe rò pé kìrìsìtẹ́nì ni àwọn oníjàádì mùsùlùmí ń pa ọ̀rọ̀ yẹn nígbà táwọn èèyàn sọ létí wa bí ọjọ́ mélòó sẹ́yìn èmi bí ẹnìkan mo kọ tí ọ̀gbọ́n sí mo ń rò pé propaganda ni pé erémọdé ni bàbá òjẹ́ dánwó ẹ̀ wò kí ló fẹ́ gbà ń bẹ̀ ṣùgbọ́n ó jọ gàtí kò jọ gàtí ìwọ̀n àfẹsẹ̀ méjèèjì tilẹ̀ gàtí ọ̀rọ̀ yìí fẹ́ máa jọra wọn wípé egun àtiró sáré wọlé èèyàn àtiró wá sáré bóde padà ṣé yìí ò mọ̀ pé egun àtiró tó wọlé náà lẹ́ni tó jáde padà yẹn ni. ọkùnrin kan wá sọ̀rọ̀ òyìnbó kan ọmọ Amẹ́ríkà lẹ́nìí ó níyàwó pírẹsidẹ́ǹtì wá sí Amẹ́ríkà last week ń fi àná pé báyẹn pé pé wọ́n fẹ́ kóun wà ní káàmpù wọn kóun jẹ́ sí nírú káàmpù báyìí láéláé láti máa fi rọ́bò òótọ́ wípé ẹ̀yin náà ti gbọ́ fúnra yín kò nídìí kémi fúnra mi fẹ́ náírà mi sọ fídíò ẹ̀ wà bó ṣe jẹ́ pé èdè Gẹ̀ẹ́sì ni wọ́n sọ mo fẹ́ kẹ́ máa fẹ́fẹ́ lò ó bó ṣe rí yẹn òyìnbó ni o. Growing trend all over the world, including in the United States, but especially in the Middle East. It's been there for a long time. That has gotten worse. Hamas is the quintessential example of that hatred for Jews and for Christians. And then you have a situation like in Nigeria, where more Christians have been killed there than anywhere else in the world. And you have a government in Nigeria that practices denial, a culture of denial. No, nothing to see here. They even hired DC big firm here in D.C. The First Lady was here. She was here this week, and in fact, they wanted to come on the program to talk about religious freedom. And I said, I'm not going to give them. I'll meet with them. I'm happy to meet with anybody. Same here. But I'm not going to give them a platform to cover up what they're doing in Nigeria. And that's just what it is—a massive cover-up. You know, I met with a big delegation that came in, and it went for almost 2 hours. And the Attorney General of Nigeria said that this Bishop Anabe, who I had at 2 of my hearings, you were there. He testified right next to me. Right next to you, a wonderful man. He said, "Oh, he's a liar." And I said, whoa, stop that, you know. And then they always do the thing, well, my wife's a Christian, or I'm a Christian, and my husband, you know, it's like, don't tell me that. What is happening as churches are being firebombed, people are being killed in cold blood, you know, abductions, which is very, very big there in Nigeria, of Christians especially, but others, but especially Christians. And there's this assault on faith that has gotten worse. Obama did nothing. You know, Boko Haram flourished under his 8 years in office, and now it was your persistent advocacy that actually eventually got them labeled as a terrorist organization. Yes. For 3 years we tried, Tony, and I had hearings on it. We had people give very, very compelling testimony as to what Boko Haram was doing, and finally, on the day we were marking up my bill to tell the administration you have to declare them a FTO, foreign terrorist organization, that day, that hour, basically, they said, oh, they're an FTO. Yeah. And it was like 3 years ago, we could have been working to find out where their sources of funding and weapons. Before they kidnapped many of the girls. That's right. The Chibok girls and many of the others were all. And that continues to this day. Òyìnbó ìsọ̀rọ̀ ó dẹ̀ fa àbùkù mú òkú yọ. Ojú ọ̀tọ̀ ó jẹ́ ọ̀rọ̀ àwa ò mọ̀. Ó níyàwó pírẹsidẹ́ǹtì wá ní last week. Wọ́n fẹ́ máa fi rọ́bù tọ́ ó ní kò possible kó jẹ́ pé ìyàwó president jẹ́ pastor ni ó wà máa gbà pé ó fẹ́ káwọn ó gbà pé kì í ṣe kìrìsìtẹ́nì ni wọ́n ń pa ní Nàìjíríà ní gbogbo ọ̀hà àti gbogbo àwọn bàbá Adébóyè tí wọ́n kọ àwọn ló yẹ kí wọ́n gbégbèsè yìí lórí nígbà yẹn tí gbogbo wọn dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ but tí ò jẹ́ kó káwa ara wọn ni pé àwa yìí ṣe kìrìsìtẹ́nì àwọn ni wọ́n mọ ibi tí wọ́n ti ríra wọn tí wọ́n fi yìnbọn para wọn àwọn náà àwọn ló yé àwọn aṣáàdó lórí pé Fúlàní agenda òun ni tó fẹ́ kó play nínú ìrìn àjò yẹn
ṣùgbọ́n mo fẹ́ bí ẹ̀yin ènìyàn mi ṣé gbèsè tí bàbá Bọ́lá Ahmed Tinubu gbé lórí ìrìn àjò yẹn ṣé gbèsè tó dáa ni tó bá jò tọ́ nítorí pé à ń ké lọ́tún à ń ké lọ́sì ṣé nítorí 2027 lójú kọ́kọ́ yín ó máa di wípé ká máa wòran kí nǹkan ó dẹ̀ máa bàjẹ́ bàbá ó mì pé ẹ̀yin olóṣèlú ẹ̀yin lọ́bàyé jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀bàyé jẹ́ pátápátá gbà níyẹn o ẹ rí ọ̀la àlú ìró rárá àfi bó o lè òkèlè tí yóò ṣe máa pọ́n nìkan lẹ̀ ń dárò tó bá jẹ́ pé lérò rẹ̀ fúrílẹ̀-èdè yìí ni nígbà tí Trump wá ó yẹ kẹ́ tú Trump lẹ̀ pẹ̀lú àwọn aráabé ni bóyá àwọn ajẹ́mọ́ lọ́rùn kí ni yóò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí náà kì í ṣayé tiyín nìkan ni wáyé tó wọ́n jẹ́ pé lónìí ó dìgbà títí yín Ọlọ́run ní káwọn arú àwọn àṣírí báyìí ó máa tú síta lẹ́yìn wá fẹ́ gbègbèsè ẹ̀bẹ́ ṣe tó kọ́ lọ́fín ẹ̀ tí kọ́ńtínú tó fi wà fún dandan. bàbá gbogbo nǹkan kọ́ láàfin ṣòṣèlú mò ń sọ fún gbogbo gbà ìgbésẹ̀ kan bẹ láyé téèyàn máa gbé tí ó da ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ téèyàn ti rìn bọ̀ lé ayé tí ó dàrú òun sì pé èèyàn ṣe lè kú gbọ́ tó láyé ẹ̀gbọ́n ọgbọ́n ènìyàn ní ìfún ẹ̀gbọ́n jù wọ́n nílé ibi tí wọ́n ti gbọ́n lọ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ṣọ́ra tí Ọlọ́run bá ṣe tán láti tọwọ́ bọ̀ ìrìn àjò tó wà nílẹ̀ yìí mọ́ yín lọ́wọ́ nípa ayé ò ní kà àwa tá à ń sọ̀rọ̀ amáńtárí èyí lè gbàgbé ṣùgbọ́n àwa ò gbàgbé nígbà ayé Abacha ṣe jù báyìí lọ ó lérò tó burú ju ti yín lọ tó bá jẹ́ pé lódodo ẹ fẹ́ gba Nàìjíríà lọ́wọ́ aburú àtìyà ni ẹ bá fi Trump lẹ̀ kó dín pẹ̀lú àwọn Haúsá iná àti Fúlàní káwa wo ibi tí ó yọrí sí ẹ bá fi lẹ̀ ṣùgbọ́n yìí ò fẹ́ kí ìjọba tí yóò bàjẹ́ kí èrè second term ṣe ẹ mọ̀ pàyí kékeré tẹ́ tí àwọn èèyàn bọ̀ bóyá tí Trump bá ti take over nítorí kó take over ni bóyá àwọn tápa ní Kwara lẹ́nu ọjọ́ mẹ́ta yóò ní wáyé bóyá kò ní wáyé bóyá ẹrù ajẹ́bà àwọn díẹ̀ láti sásẹ́yìn ṣùgbọ́n àwọn aṣẹ wa ń gbọ́ pé owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ gẹlẹ̀ yìí ń kó lọ sọ́hún láti lọ bẹ̀ wọ́n pé kí wọ́n bá wá sí Nàìjíríà pé kì í sọ̀rọ̀ kìrìsìtẹ́nì àti mùsùlùmí ni bàbá gbogbo gbọ́tẹ̀ ń dá kutukutu yìí ẹ fi ń ṣe Elédùmarè ni òótọ́ ọlú ó dàjọ ògùn lọ tó bá jẹ́ pé ẹ̀yin náà lẹ́ẹ̀ jórí gbogbo kìíní yìí kò nídìí kẹ́ ẹ ná kankan ẹ má dààmú ara yín ẹ má wòran wọ́n lè jẹ́ pé àsìkò tó tọ́lọ́run fẹ́ ràn yín lọ́wọ́ ni nínú rẹ̀ tẹ́ ń bá bọ̀ wọ́n lè jẹ́ pé àsìkò tó tọ́lọ́run ó korúkọ yín sínú ìwé mímọ́ ìwé ìyè ṣùgbọ́n ẹ̀yin fúnra lára yín ẹ̀ fàyè lẹ̀ gbogbo nǹkan lẹ́ fi ń ṣòṣèlú aburú ńlá ni ìfọ́jọ́ ọ̀la yín aburú ńlá ni because àwọn aráàlú ò ní dákẹ́ àdákẹ́ àìdákẹ́ wa òun ló máa Abacha kúrò mẹ́ nígbà tó fi kúrò mẹ́ ẹ rò pé Abacha dédé kúrò ní pẹ̀lú plan tó ní gbogbo gọ́fúnà orílẹ̀-èdè Nàìjíríà pátá ló ti dọ́mọ Abacha gbogbo òṣèlú pátá ló endorse Abacha gbogbo political parties ló support Abacha pé kó contest ní 97 ní 98 sorry pé kó di president Nàìjíríà gbogbo èèyàn pátá ló fọwọ́ sí gbogbo olóṣèlú ìlú yìí gbogbo politician ìlú yìí ló fọwọ́ sí ṣùgbọ́n aráàlú nìkan ni ò fọwọ́ sí nígbà yẹn tínú wa ń bàjẹ́ tá a mọ̀ pé Abacha tó bá débẹ̀ ìyà ó continue ni adẹ̀bẹ̀rẹ̀ sí ní tẹ̀mọ́lọ́n létí lórí bá a ṣe dákẹ́ lónìí torí ẹ ti gbàgbé pé aráàlú àwa wà títí nìkan lè rìn gbogbo gọ́fúnà pátá ló ti di APC tán gbogbo chairman local government APC ni wọ́n gbogbo olóṣèlú orílẹ̀-èdè pátá APC ni wọ́n tó fi mọ́ Àtíkù APC ni tó fi mọ́ Peter Obi APC ni tó fi mọ́ Babangida APC ni tó fi mọ́ Ọbásanjọ́ APC ni tó fi mú El-Rufai APC ni torí ẹgbẹ́ tí ọmọ èèyàn bá ti ń ṣe tẹ́ ẹ fílẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda pé lọ́mọ ṣe ẹgbẹ́ náà bàbá rẹ̀ náà ṣe tẹnu bàbá rẹ̀ yọ sí
ọmọ Àtíkù ó cross over sí APC, inú Àtíkù dùn sí, kò sọ̀rọ̀, kò torí rẹ̀ kò yá rẹ́lẹ̀. ọmọ El-Rufai APC ni, El-Rufai sọ̀rọ̀, kò torí rẹ̀ kò yá rẹ́lẹ̀. ọmọ Ọbásanjọ́, Ìyábọ̀ Ọbásanjọ́ cross APC, Ọbásanjọ́ sọ̀rọ̀, kò torí rẹ̀ kò yá Ìyábọ̀ lẹ̀. ṣé wàá rọ̀ fáwọn aráàlú gọ̀? àwọn wá ka bíríìjì Nàìjíríà ni ẹ wá ládàákẹ́ ànímọ̀ sọ̀rọ̀. bàbá à ń sọ̀rọ̀, Elédùmarè ó dẹ̀ gbọ́ gbogbo wa. wọ́n ní èyí tí ìwé ayé bá wí ìlẹ̀gbà ọ̀run ó padà gbà lágbára lọ́wọ́ àṣẹ àwọn tó nílẹ̀. tẹ́lẹ̀dùmarè bá ti gbà lónìí bí ó ti rí nù yóò bá wa fàṣẹ sí. tó bá jẹ́ pé ìjọba yìí ni ò ní jáde lẹ̀ lérí, yóò fàya pẹ́rẹ́pẹ́rẹ́ lójijì níbi tẹ́yìn gan ò ti ní lérò. ṣùgbọ́n tó bá pẹ́ yìí ni ìrìn àjò Nàìjíríà ń bẹ lọ́wọ́ rẹ̀ pé tá a fi ráṣeyọrí lágbára Ọlọ́run ẹ̀ tukọ̀ ìpẹ́. ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀, bí tàbátì àti rí ni ó ti rí. gbogbo lè ta bá sọ lónìí àrò rọ̀ mọ́. a ní sọ jù báyìí lọ lórí ìkànnì ilé nìyí. títà fún mákọ̀tún ètò wa, èmi ti ń tòótọ́ bàbá àṣà.